wàhálà láti ṣẹlẹ̀ wọ èèyàn wa ní ìlú Ògbómọ̀ṣọ́. Wàhálà lákan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé tí àwọn bá ṣọ́ra tí wọn ò sì wá nǹkan ṣe sí lásìkò, ó ṣeéṣe kí wàhálà yìí kó da ìlú Ògbómọ̀ṣọ́ láàmú, kó dì da ìlú Ògbómọ̀ṣọ́ rú. Torí wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láàrin àwọn ọba tó lórúkọ méjì ló ti ń ṣẹlẹ̀. Pàápàá ọba Ògbómọ̀ṣọ́ ìyẹn ọba Ọláoyè Ghandi, bẹ́ẹ̀ ni ìyẹn ọba ìlú Ògbómọ̀ṣọ́ àti ọba Olugbon. Wàhálà tí mò ń sọ yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin ọba Ọláoyè Ghandi, bẹ́ẹ̀ ni àti ọba Olugbon. Kí ló ṣẹlẹ̀ gangan èèyàn wa? Ṣé mọ̀ pé Yorùbá sọ wípé àìfàgbàfágbà ni ò jẹ́ káyé ogún. Ọba Olugbon ó ń takọ̀gbọ̀n sí ìyẹn ọba Ghandi láti máa sọ wípé ó ń kọ́ ọba Ghandi kì í ṣe ọba Ògbómọ̀ṣọ́ land, wípé ń kọ́ ọba Ògbómọ̀ṣọ́ north nìkan ló jẹ́. Ṣùgbọ́n bá ṣe sọ̀rọ̀ yìí, àwọn káńsù Ògbómọ̀ṣọ́ wọ́n ti jáde láti wá fún ọba Olugbon lésì pẹ̀lú àwọn ẹ̀rí ni o. Wọ́n ti wá mú àwọn ẹ̀rí oríṣiríṣi jáde tó jẹ́ pé ó fi hàn wípé ọba Ògbómọ̀ṣọ́ ìyẹn ọba Ghandi Ọláoyè gọ́ngọ́ngọ́ngọ́ òun ni ọba àkọ́kọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ṣèbí wọ́n ní ẹni ọlọ́rọ̀ lọ́rọ̀ tí ń dùn, ẹ wá lọ fetí gbọ́rọ̀ gangan lẹ́nu àwọn council of Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti ń fèsì ọ̀rọ̀ fún ọba Ghandi. Kẹ́tún gbọ́ ohun táwọn council sọ, ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba Olugbon fúnra wọn náà, láyé ẹ̀ṣẹ̀ máa lọ gbọ́rọ̀ lẹ́nu ọba àwọn council ọba Ghandi. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí wọ́n sọ. People should not mix anything up. Gbogbo propaganda tí wọ́n ń gbé káàkiri Soun of Ogbomosho land, Soun of Ogbomosho zone is a blatant lie. Go to the administration, go to Oyo State government. It is constitutional that Soun of Ogbomosho is Ogbomosho north. There is nothing like Soun of Ogbomosho land. It probably Soun of Ogbomosho land north local government. Kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáyé, àwa ìkànnì Ogbomosho Focus TV a ti jáde lọ́sẹ̀ ìní gẹ́gẹ́ bí ìṣe wa, gẹ́gẹ́ bí gbogbo wa tẹ̀ ṣe mọ̀ káàkiri àgbáyé pé ohun tí ó bá ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ kì í jẹ́ kí etí ẹ̀yin àgbáyé kó di sí i. Lọ́sẹ̀ ìní mo láyọ̀ láti sọ fún yín pé àwọn tó jókòó wájú mi yìí, àwọn bàbá wa, àwọn màmá wa tẹ́ ń wò lójú ìran wa yìí, àwọn ni wọ́n ń pè ní ìlú tá a bá ń sọ̀rọ̀ in tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́, àwọn lẹ́ ń wò wájú mi yìí. Àmọ́ kí ni kókó ọ̀rọ̀ tó gbé jáde lẹ́ni? Òun náà ni pé láìpẹ́ yìí la rí fọ́nrán kan tó jáde tí ọba Olugbon ó ti di lemọ́lemọ́ tí kábíyèsí yìí ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan ipe Soun of Ogbomosho north, Soun of Ogbomosho zone, Soun of Ogbomosho kinní kan. Ọ̀rọ̀ yìí náà ló wá rú gbogbo àgbáyé lẹ́ni. Wọ́n ní ká kàn sáwọn tí ń jẹ́ ìlú nílùú Ògbómọ̀ṣọ́ kán bá wa yànnà náà. Ẹ̀yin bàbá wa kábíyèsí, mo kí yín púpọ̀, ẹ káàsán. Ẹ dákun lórí ọ̀rọ̀ tí kábíyèsí Olugbon tẹnumọ́ yìí, ẹ dákun ẹ̀yin nílùú, lẹ́yìn yín kò sẹ́ni kankan mọ́, ẹ bá wa tàn mọ́lẹ̀ sí i. Ǹjẹ́ gbogbo yín tẹ́ ẹ jẹ́ Soun in council yìí, ṣé Soun in council yín sórí Ògbómọ̀ṣọ́ zone lẹ́jẹ́ lé ní àbí Ògbómọ̀ṣọ́ land? Ẹ bá wa tàn mọ́lẹ̀ sí bàbá. Ẹ ṣe wá dúpẹ́ gbogbo ojú tó ń wò wá. Ẹ ṣeun, àwa tá a wà lórí ìjókòó ń bì láti dáhùn sí ọ̀rọ̀ yìí. Lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà mi ẹni Àgbáoyè ààrẹ àgòlú Ògbómọ̀ṣọ́ Chief SS Ọ̀tọ̀lórìn. Ẹni tó gbókò tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn, àwọn ni Àgbáoyè Ìkọ́lábà tìlú Ògbómọ̀ṣọ́ Chief Adéníran Òjó. Èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí, èmi ni High Chief Gazali Ọládípọ̀ Yusuf Abẹ́sẹ̀ ti l'Ògbómọ̀ṣọ́ ní tilé tókó.
ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàtún mi sìn ni ìyálóde ìyá gbogbo wa High Chief Rebecca Ogundari. Ọ̀rọ̀ tẹ́sọ̀ yọ̀rọ̀ tó nípa ní torí ẹni tó bá fẹ́ joyè kóyè ìtẹ̀kítẹ̀ ni ọmọ pa. In tí Olúgbọ́n gbé kiri tó ń sọ lọ́tún lósì kò sínú ìwé tán. Àbámọ́dá ni ìfẹ́nú ló ń sọ. Kó lè ní relevance tó fẹ́ create fún rẹ̀ torí oríṣiríṣi tó ti ń dánwò ní agbègbè rẹ̀ ń bẹ̀rún. Bó ṣe ń gbalẹ̀ ó lẹ̀ tó ń yọ ọba lóyè tí ó lágbára. Gbogbo ẹ̀ náà lọ́wọ́ fẹ́ máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun lẹ́tọ̀ọ́ sí tí ò lẹ́tọ̀ọ́ sí. A fẹ́ fi tó gbogbo ayé létí wípé Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá ti ló tó kó. Àwọn ni aláṣẹ lórí gbogbo àwọn ọba tó wà ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá. Tẹ́ bá wo Ọ̀jẹ̀délé Commission of Inquiry ní 1978 tó jáde, ó ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ is the consenting authority to gbogbo àwọn ọba ẹ pẹ̀lú Olúgbọ́n. Paragraph 4 fi tí wọ́n tún sọ jáde pé gbogbo traditional ruler àwa ìlú gẹ́gẹ́ bí ààrẹ àgò, ìkọlábà, abẹsẹ̀, ìyálóde Ògbómọ̀ṣọ́ land, gbogbo wa àjọ wà ní the same rank pẹ̀lú Olúgbọ́n, the same consenting authority tí bàbá wa ní Ṣọ̀ún tẹ́wí lórí wa, àwọn náà wọ́n ní lórí gbogbo àwọn yẹn. ẹ tó bá ń túbẹ̀ ń sọ bàbá ẹ tó wí. Exactly, for the purpose of emphasis ẹ bá lọ wo Commission of Inquiry yẹn wọ́n sọ pé gbogbo Olúgbọ́n tó fi mọ́ gbogbo àwa ìlú tá a jẹ́ chief lábẹ́ Ṣọ̀ún lẹ́yìn Ṣọ̀ún council yìí Ṣọ̀ún council the same level ní gbogbo wa wà. ránkì kan náà lẹ́ wà. bẹ́ẹ̀ ni pẹ̀lú Olúgbọ́n kọ́ lọ wo the Commission of Inquiry tó jáde 1978. ọ̀rọ̀ rẹ o. so ibi tó ti wá rí ìtàn tiẹ̀ tó ń pa ìdílé wa o. lẹ́vù kan náà lẹ́ wà ẹ̀yin ọ̀kan dádé ni lẹ́vù kan náà lẹ́ wà. àwa jẹ́ lábẹ́ Ṣọ̀ún ọ̀tán. so bó ló ṣe wá jẹ́ tó Olúgbọ́n kẹnu rẹ̀ wá gbà á. láti mọ̀ pé bàbá wa Ṣọ̀ún lórúkọ ibo wọn ti jẹun kára bó wọn ṣe jẹgbẹ́. eléyìí Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ dákẹ́ àwa ìlú ọ̀dákẹ́. ẹ faramọ́. àwọn ò lè pé bàbá wa lórúkọ. ẹ faramọ́. àfaramọ́ rárá o. àfaramọ́ rárá. ibi tó ti wá rí tẹ̀tọ́ ń pa wọ́n ti gbàgbé ni pé ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn kí Olúgbọ́n tó jẹ ọ̀dọ̀ bàbá lọ́wọ́ bàbá Ṣọ̀ún àwọn ni wọ́n sáyẹ̀nsì kó tó lè débẹ̀. Ọ̀ṣunbádé ìtànà. Ọ̀ṣunbádé ìtànà. Ibo lẹ́tọ̀ ọmọ tó wá dé lánàá ibo ló ẹnu ẹ̀ tí wá gbọ́rọ̀. lẹ́nu àná yìí. lẹ́nu àná yìí. tó bá jẹ́ pé nìkan ló wà lẹ́yìn rẹ̀ kọ́yà mọ̀ pé rọ́ ló wà lẹ́yìn òun kò rẹ̀ sígbà tí rọ́ lọ yóò padà wulẹ̀ náà ni. kó ṣe jẹ́jẹ́ o. kọ́tẹ̀ jẹ́jẹ́. kọ́tẹ̀ jẹ́jẹ́ o. ẹnu rẹ̀ ọ̀gbá. láti máa pè é. sí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́bádẹ́ wo agbára tí bàbá Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní is gazetted. ẹ wo gazette tí wọ́n fẹ́ fi hàn yìí. òun dà. eléyìí. tọ̀ ẹ̀rí rẹ o. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land including gbogbo local government márùn-ún tó wà l'Ógbómọ̀ṣọ́. bàbá ẹ bá ń padà láàrin torí ibi tí ọba Olúgbọ́n tẹnumọ́ náà ní Ògbómọ̀ṣọ́ zone Ògbómọ̀ṣọ́ ọjà agbó Ṣọ̀ún ọ̀fọ̀ ọjà agbó ní ẹ tó bá ń ṣe ìjọba ló sàn lógò ìjọba náà níbẹ̀ yìí. lógò ìjọba gẹ̀ẹ́sẹ̀tì ní kò ẹ̀ sí gẹ̀ẹ́sẹ̀tì tó sì change ẹ̀. ọ̀tán. tẹ bá dẹ̀ wo gẹ̀ẹ́sẹ̀tì tó ń gbé jáde nípa gbogbo àwa ránkì àwa lọ́balọ́ba tó lóyè. lẹ́yìn bàbá Ṣọ̀ún tó jẹ́ imperial majesty ní gbogbo lẹ́wà yìí. àwọn yòókù tó fi mọ́ àwa ìlú márààrún yìí àwa ni part 2 pẹ̀lú Olúgbọ́n pẹ̀lú Arẹsà pẹ̀lú Òpẹ̀tù ìṣẹ́lẹ̀ gbogbo ọjọ́ wa àtọ́lùkọ̀ yìí. This is a commission of inquiry and this is an attestation by government gazette. ẹ̀dẹ̀wò mo tún lọ fún yín ní gazette kan tó gbórúkọ gbogbo ajáde pátápátá. bàbá bẹ́sẹ̀ máa ń sẹ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tó ní rìsíìtì ni. àwọn tọ̀hún kún mẹ́rin tí wọ́n jáde. wọ́n gbọ́n àwọn òfin efin kankan hàn wọ́n kàn máa ń sọ ni. ọ̀rọ̀ rẹ o. ẹni tó bá jẹ́gẹ́ gbóyè sọ́lá ọ̀kọ́ ẹni tó bá fẹ́ jo èkó yí kóyè ìtẹ̀kítẹ̀ ni wọ́n máa pa.
wọ́n pa ìtàn láti fáwọn èèyàn ní impression pé wọ́n yá àwọn náà jẹ́ èèyàn pàtàkì kan ìkọlùkàkù tó rẹ̀ sípò tó bá wà. Olúgbọ́n ti fẹ́ gbé rẹ̀ kọjá ibi tí ò dé. Tẹ́nìkan bá dẹ̀ wà lẹ́yìn ẹ̀ tó rẹ̀ bẹ́nìkan lọ́wọ́ wà lẹ́yìn ó gbọ́ padà yanjú láìpẹ́ ìlágbára Ọlọ́run. Ìyẹn là á fi sọ fún yín pé kọ́ tẹ̀ jẹ́jẹ́ kó mú sùúrù ọ̀rọ̀ tí ọ̀gbẹ́nu ẹ̀ kọ́ máa sọ sí bàbá sápèrè bàbá Soun of Ogbomosho kò tó bẹ́ẹ̀. mọ́ látẹ̀ni lọ. ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ àwọn ìwé tẹ kó lọ́wọ́ yìí kí la ti ṣe ara àwọn gẹ̀ẹ́sẹ̀tì yín náà ni. bẹ́ẹ̀ ni rìsíìtì yín nù. rìsíìtì wà ní. kẹ́rì ńgbà tí ọ̀rọ̀ fẹ́ dojúrú ńgbà kan ẹgbẹ́ kan dojúrú wọ́n fẹ́ certify rẹ̀ pé bọ́rọ̀ ṣe ríre níjọba wa gbé ìgbìmọ̀ kan dìde ìní wọ́n ń pè ní Ọ̀jẹ̀délé commission of inquiry lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ àgbóyè níbẹ̀ mo lè ká bìkan fún yín. ó ní pé the Soun shall be recognized as the traditional leader of all the Obas in Ogbomosho local government, including the 5 local government tó ní gbogbo ayé kò sáwọn yẹn bẹ́ẹ̀. ó tún wá dìde pé Soun shall continue to be the consenting authority to the appointment of Aresadu, the Alajawa, the Olugbon and Onpetu. Bàbá ìwé ni ẹ̀rí rẹ̀. èwo ló dé tó wá jẹ́ pé a ò máa yí tí ọ̀rọ̀ tí tó ti fojú hàn tá a máa parọ́ tá a máa yí. tó ti létò tí ọba ṣàkọọ́lẹ̀ láwọn sọ pé kò ṣàkọọ́lẹ̀. wọ́n tún wá gbé wípé the traditional council of Ogbomosho local government shall be enlarged to include the 4 leading Obas, that is Aresadu, Alajawa, Olugbon àti Onpetu, and senior chiefs of Ogbomosho called the Ilus. àwọn àdúrà ni o ẹgbẹ́ kan náà gbogbo àpẹẹlú yẹn o. bó láwọn àti wá dìde tẹ́nìkan mọ̀ fíran tí ó mọ̀ kan yọmọ yàgbé sàgbàlagbà. bàbá àbáwọn ò rí ìka ni. ìfẹ́ ẹnu náà ni ebo ti sọ bẹ́ẹ̀ fún yín tẹ́lẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. wọ́n sọ pé àwọn ò rí ni wọ́n rí kéde pé wọn ò rí torí ìwà jàǹdùkú tí wọ́n hù kiri tí wọ́n lọ lọ́tún ni wọ́n fẹ́ máa staff wọn fẹ́ ṣẹ̀rùbà wọn tó wà lágbègbè wọn. Ogbomosho tẹ̀ nígbà rẹ̀ láyé. nígbà rẹ̀ láyé torí ìgbà tá a ti ń bọ́ ìbò pẹ́ ló ń dibẹ̀ tí wọ́n ń pè nílùú ilé gbọ́nì ní Olúgbọ́nì ní lókèlè níbi lẹ́gbẹ̀ẹ́ wa ń bì. màmá mi kan láti bẹ̀ wá níjọ́ lọ́wọ́ gbogbo ìgbà yẹn báyìí wọ́n lọ́ máa wá bí wọ́n máa kólẹ̀ ọmọ dọ̀bálẹ̀ fún kábíyèsí ni níjọ́ lélẹ̀ wá dé òmìnira wọn lọ gbàtà ló fún ẹ. tọ́rọ̀ wá di sọ́tọ́ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí gbogbo àgbáyé pé báyìí wọ́n Olúgbọ́n ló ní ilé bọ́ ló ní. dodo làkà ni wọ́n pè o. ilé bọ́ ló ní olótú dòrò Supreme Court judgment kẹ́kẹ́ wà ó tún wà o. Supreme Court judgment tó fi àlà gbogbo lè fún ọ̀dọ́ gbogbo tó fi gbogbo ẹ̀hàn bàbá Soun wà ló dìde kó lè pé gbogbo yẹ kó bẹ́ẹ̀ mo ti wí ní kéèsì. wọn sì kọ́ mọ́ talẹ̀. níjọ́ ni wọ́n dé tó talẹ̀ ńlẹ̀ tó wọlé ńlẹ̀ ẹ tó ní judgment bàbá tó ní judgment gan wọn ò lò Supreme Court judgment ní until after 99 years kó tó lè tún review rẹ̀ ọwọ́ àdìbà kó lè jókòó pé àwọn fẹ́ gàba wọn mú ilé ilé kọ́ta kó múlẹ̀ tán kọ́ta torí pé wọ́n ti win ìwọ bá délé ní ọbẹ̀ tí ṣe tó wẹ̀. ló jẹ́ ká máa ṣàlàyé fún yín báyìí o ẹ ṣeun bàbá rẹ̀ àgò ọ̀rọ̀ rẹ̀ o ń tẹ́ bá dé bá rí sí ẹ̀yìn àgbà lẹ̀. gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ ọ̀rọ̀ táwọn sọ àmọ́ ògógóró ká tó máa bẹ̀rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ o ẹ ṣeun bàbá. àmọ́ ògógóró ká tó máa bẹ̀rẹ̀ rẹ̀. àgbà ò ní tán lórílẹ̀. tí ẹ bá rí ẹni tí ń mú kú mu tí ọba sọ̀rọ̀ ẹ ti gbọ́rọ̀ rí ọ yàtọ̀. yóò mọ tàsé bàbá. àìfẹ́ kọlu àwọn ìdílé Olúgbọ́n gidi yàtọ̀ fún Àdàmọ̀dì. yàtọ̀ fún Àdàmọ̀dì ló jẹ́ ká máa dáadé. ọ̀dà. Olúgbàná ó wà lórí oyè tá a fi jẹ. ní bàbá Ọ̀ṣunbádé. Ọ̀ṣunbádé 1992. tọ̀. 24 February 1992 ni bàbá ṣe consenting authority rẹ̀ láti fi ló fún un lọ pé kó. ẹ gbọ́ pàṣẹ fún. pé kó fi joyè. ní July 24 1992 nígbà tó ń ṣe ìkíje rẹ̀ ó ní tọ́sọ̀ tẹ́ ẹ bá gbogbo òwe nì ó kí oníṣòwò nígbà tí ó bẹ̀rẹ̀ Soun of Ogbomosho lọ lè bẹ̀rẹ̀ ìwé nì. ẹ̀yin náà tún ṣẹ̀rí. Soun of Ogbomosho lè bẹ̀rẹ̀ mọ́ wà ń bẹ̀. ó sojú nígbà náà tọ̀. tọ́yẹ pé nígbà tí tó fẹ́ jáde gbogbo àwọn Onpetu ní kankan ní gbogbo wọn dìde bí mo ṣe jókòó nì. Onpetu wà wípé ta ló jókòó yìí tí òun ò dìde
wọ́n láàrin àgùnmọ̀ lójókòó ó ní àfi bẹ́ẹ̀. kọ́lọ́rẹ̀ wá tàn dáadáa àárí àgọ́ akínfẹ́ ń wá ló mú Olúgbọ́n dọ́dọ̀ Ṣọ̀ún nígbà tó sápò omi tí wọ́n gbé jagun tí wọ́n gbé tún wọn ká tó fi wá Ògbómọ̀ṣọ́ ni pẹ̀lú òǹpẹ̀tù náà àárí àgọ́ akínfẹ́ wá ló mú wọn lọ́dọ̀ Ṣọ̀ún ni ebi ìgbọ́sáàkì wọn wà lọ́hùn ni wọ́n ti wà àfẹ́ máa sọ̀rọ̀ torí àwọn èèyàn gidi ń bẹ́nu àwọn Olúgbọ́n ní ìfífẹ́ ká sọ̀rọ̀ ojúlówó ṣùgbọ́n ń gbà tó yẹ pé ẹni tó bá fẹ́ pìtàn kíntàn tó fẹ́ joyè tí èèkàn tó fẹ́ talẹ̀ tí ò wúlò àwọn ọ̀sọ̀rọ̀ láti ẹsẹ̀ mọ̀ ògógóró náà ká tó sọ̀rọ̀. ẹ sọ bẹ́ẹ̀ ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. sọ́rántí nígbà òfin pàdé mi ń bàdàn nígbà lọ pàdé kàtí ọba bó ti dà àṣẹṣẹ ní bàbá tí wọ́n fọ́ sí ẹ bá wá bá mi tí ó kọjá lọ́dọ̀ tó ní òun ọ̀lọ́wọ́ sí gbogbo tí wọ́n ń ṣe yìí o àrí àgbọn ọ̀lọ́wọ́ sí o ó sì gbàgbé èèyàn ni. wọ́n ti gbàgbé. ọba àdìsí wọn à ń sọ wọn à ń pè tí ọba ní nǹkan pẹ̀lú Ṣọ̀ún yóò máa pè é pé ọba Ṣọ̀ún kì í ṣe pé yóò kàn máa la gègé yóò kàn máa yanu tí yóò máa sọ tí ó wù Gandhi kíni kọ́lọ́rẹ́ wo Johnson history of Yorùbá page 76 kọ́lọ́rẹ́ wo tí wọ́n kọ́ bẹ́ẹ̀ àwákàsátẹ̀ ẹ̀yin kọ́ kọ́lọ́rẹ́ wo tí wọ́n sọ pẹ̀lú Olúgbọ́n àti gbogbo wọn wípé bí wọ́n bá dé tí wọ́n bá sá dé ọba àṣebálẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ lórí wọn ń bẹ nínú. ó ti do lórí wọn. ń bẹ nínú Johnson history gbogbo tá a máa sọ àwa ní pépà lọ. ẹ̀yin tí ẹ ń sẹ̀rí mórí. so àbíkọ̀ tí wọ́n sì lọ táwọn ń bí márùn-ún kóra wọn lọ wípé Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún ànáfẹ́ ni wọ́n gbálẹ̀. wọ́n lulẹ̀. ẹni nínú Tribune 13 July 2001. ẹ̀dà pépà tó jáde. nínú Tribune. Supreme Court judgment. Appeal Court order. Ṣọ̀ún is supreme. ẹni ni wọ́n kọ yìí. so bí wọ́n á sọ wọ́nran. Ṣọ̀ún is supreme. Ṣọ̀ún is supreme. 2001. Ṣọ̀ún is supreme. Appeal Court rule. ó ti dá ẹ ṣeun bàbá. so torí pé àwọn èèyàn gidi ń bẹ àwọn Olúgbọ́n láìfẹ́ fi sọ̀rọ̀ ó ti tìwá sí gànà ní sọ yẹ ká sọ̀rọ̀ gbogbo tí máa ń sọ àmà dá lóun nísìn. àmọ́ ntẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ni pé kó yé pé bàbá Ṣọ̀ún ló kọ́ mọ́ kónkálùkù mẹgbẹ́ rẹ̀. tó o bá wọlé wọn tí wọ́n bá wà bọ̀ tí wọ́n ń ta ọ̀dọ̀ láàmú kí ló kan Ṣọ̀ún bẹ̀ tá a bá wà mọ̀ kára mọ́. ṣé ilé oúnjẹ tó ń gbà tó ń ta tó ń ṣe kìnní láàṣepọ̀ ọba pépà kóòtù lọ lágbára láti fún aláṣẹ pé ọlọ́rin wọlé ẹnìkan àwọn àwọn wọlé wọn wọ́n ṣe wọ́n dọ̀lá ọwọ́ kí wọ́n lọ kan Ṣọ̀ún. wọ́n láwọn ní tí a máa ń sùúrù lérè. Ṣọ̀ún ló ní kinní kọ́ máa wo kinní ni nígbà tí ìgbẹ́ máa fi kinní yóò máa fi gọ́nà halẹ̀ mọ́ àwọn baálẹ̀ rẹ̀ yóò máa ó lè fi pé ó lè gbé Tinubu àwọn jọ jókòó ni ètò àwọn tí fi bẹ̀rù rẹ̀ nù àwọn tí ọmọ kan tí wọ́n bá mọ̀ kan ni èèyàn máa fi rí lẹ́yìn ìjọba ò lè ní kéèyàn máa ta lè ń lẹ̀. ìjọba ò ní. òfin wà. àsọ̀bádé àná kí lọ́tà. wọn ò talẹ̀ kankan. nígbà tí jáde a sì mọ bí ó ti jáde amalé bàbá rẹ̀ amalé ìyá rẹ̀. wíwí kílọ̀kan bí Olúgbọ́n. kílọ̀kan. àyọjúràn ni àyọjúràn lójó. tẹ wí kábíyèsí. kílọ̀kan bí Olúgbọ́n amalé bàbá rẹ̀ amalé ìyá rẹ̀. àwọn ojúlówó Olúgbọ́n gan wá dà kán bá wa yanjú ọ̀rọ̀ yìí. wọ́n wà ní ẹjọ́ lọ́jà wọn dálé. àbí ìyá gbogbo ẹ̀ ní ọ̀yànjú ṣùgbọ́n tí bá ti ń gbé wá nìsín yóò máa ré sí. ṣùgbọ́n látẹ̀ní lọ kọ́mọ̀yanu pé tẹ̀wí ìyálóde láti àkókò yìí lọ mọ́. bẹ́ẹ̀ni ilé onílẹ̀ tó gbà ilé onílẹ̀ tó wo ni kọlọ̀mù. kọlọ̀rẹ̀ mójútó. pé nǹkan bá béèrè lọ́wọ́ wọn ni kán dáhùn kán yé máta mọ́. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa bàbá. Àgbà ò ní tán lórílẹ̀ ẹ̀yin yìí náà nílùú lẹ́yìn yín kò tún sí nǹkan kan mọ́ ọ̀rọ̀ náà lẹ́sìn ti sọ yìí
ẹ ṣé púpọ̀ ohun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa wọ̀nyí àwọn ìyá wa àwọn tí wọ́n ń jẹ́lú Ògbómọ̀ṣọ́ àwọn náà ń bẹ níwájú wa yìí. kí Olúgbọ́n àná tó joyè náà tí bàbá bá ń jẹ lọ́wọ́ ní máa ṣáàfù ibi tí bàbá wò máa láàánú tó bàbá máa láàánú èmi ò Ajagungbadé ní sáàfù bàbá. ẹbí ni bàbá wò máa láàánú òfìfì ọmọ jẹ ló fi fojú lúgbà yẹn jẹ torí tí kóbẹ́kóbẹ́ tí máa ṣe káwọn rò pé nǹkan gidi ni ó mú jáde. ó mà ṣe o. àwa ní pépà ṣé ní gbogbo ọ̀rọ̀ tó wọ́n bá sí kọ́ máa gbé pépà jáde kìí ṣe pé kọ́ máa kàn ẹ̀dọ́ bá ti mú. wọ́n fẹ́ rí hàn tiwọn. àwọn kan máa ń sọ ni pé kọ́ fi ẹ̀rí hàn gbogbo kínní tí ọba sì mà tàn kọ́lọ̀ rẹ̀ bàjẹ́lẹ̀ Olúgbọ́n táwọn ẹjọ́ ọ̀ríjínà àwọn ojúlówó gbàgbé lọ́wọ́ wọn kéde kọ́kàn jókòó ká máa sọ̀rọ̀ pé kíní tá a bá ti mọ̀mú kú mọ̀ tán ká máa sọ àwọn òpó gbogbo tó máa sọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ̀ ò ní rìsíìtì. kò ní bàbá torí gbogbo tẹ́yìn ti fi hàn yìí ẹ̀rí ẹ ti ṣẹ̀rí ẹgbẹ́ gẹ̀ẹ́sẹ̀tì wá ẹgbẹ́ supreme court ruling wá ẹgbẹ́ gbogbo ẹ̀ wá àárí kankan àwọn kan sọ pé tọ́ ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ gbogbo àgbáyé yìí o àwọn Soun council tán jẹ́lú nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà fi ń yé wa lákòókò yìí pé gbogbo ohun tí ń jẹ́ Soun àwọn ni wọ́n láṣẹ lórí gbogbo ilẹ̀ yìí Soun of Ògbómọ̀ṣọ́ land òun náà ti fi hàn wá yìí o gẹ̀ẹ́sẹ̀tì Supreme Court ruling gbogbo ẹ̀ náà ti fi hàn wá appeal court. àfikún gan leléyìí ẹ wo ìwé yìí ìwé tí ìjọba kọ sí bàbá Soun àná bàbá Ajagungbadé wípé àwọn máa gbé ilẹ̀ lẹ́tọ̀ọ́ láti fi Olúgbọ́n jẹ torí náà ìwé yìí wọ́n fi reply pẹ̀kútọ̀ àwọn fún yín láṣẹ o ẹ bá wa fi Olúgbọ́n jẹ o bóòlù tó wá di pé òun ló dárúkọ mọ́ bàbá wa lórí. irú ọmọ wo ni ẹ jẹ́. tẹ́ ẹ wí bàbá pé àṣẹ ní tí wọ́n fi àpèrè Olúgbọ́n jẹ tọ́ àpèrè táwọn wá jókòó sílé ní wọn ọmọ pẹ́ nìkan ló gbìyànjú rẹ̀ táwọn fi ń ọmọ ṣe o. ọ̀rọ̀ ni bàbá ti sọ yìí àwọn tó ní àpèrè gan nítorí pé ẹjọ́ wà nǹkan tí wọ́n dákẹ́ ni tó bá jẹ́ pé àwọn wà bẹ́ẹ̀ wọn ò ní bẹnu àtẹ́lu bàbá tọ̀hún torí wọ́n mọ ipa tí bàbá kó bàbá Soun kó láti fi àwọn máa jẹ. ṣé ilá máa gajọ lóko lọ ni. kì í ga jùlọ bàbá. gẹ́gẹ́ bí àfikún Olúgbọ́n mélòó ló ti jẹ nídòmí yẹn wọ́n ń kàyé Soun tó ti jẹ nínú Ògbómọ̀ṣọ́ tọ́wá ló ń dé ọ̀nà lágbóni lánàá yìí ló ń nílẹ̀ ilẹ̀ wo ló ní. tọ́ chief of house of chief and obas Olúgbọ́n náà lọ́ máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ òun ní ẹ̀kejì tí ó ṣe kí ní house of kọ̀mọ̀ sí ń bẹ̀ tí kọ̀mọ̀ sí Olúgbọ́n ń bẹ̀ tẹ́lẹ̀ kọ̀mọ̀ yé ìgbà Soun ti wà ń bẹ̀ ni kọ̀mọ̀ yé ìgbà tí Soun ti wà ní house láìmọye ọdún obas àyà chief and obas kọ̀mọ̀ yé ọdún ebi Olúgbọ́n náà lọ́sẹ̀sẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n Aláàfin bá wọ́pẹ̀ tí bọ́ bẹ́ẹ̀ fẹ́ gbọ́yọ̀ mọ̀ gbọ́. ọ̀dà ọ̀rọ̀ rẹ o gbogbo ẹ̀yin ọmọ ọkọ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ojúlówó àwa náà sì ń fàkókò yìí kí ọ̀rọ̀ táwọn bàbá sọ lẹ́yìn pé ẹ̀yin ojúlówó Olúgbọ́n náà ẹ dìde o ẹ dìde kó tó di pé nìkan ó ba àpèrè yín jẹ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin bàbá Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o. fídíò yìí ó wà fún kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owoade the first kádé ó pẹ́ lórí kábíyèsí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ọ̀pá kí ó dòkè ní mọ́ yín lọ́wọ́ ẹran ọba kó jẹ́ kó pẹ́ kẹ́ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín. á wù mí tẹ́ bá lè bá mi pín fọ́nrán yìí kó dọ́dọ̀ ọba Owoade kódà kó dọ́dọ̀ àwọn ọba tó kù náà nílẹ̀ Yorùbá tó rọ́ nìkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. mo rí i pé kábíyèsí Owoade wọ́n rìnrìn àjò kan lọ sí ìlú Brazil ní àìpẹ́ yìí bẹ́ẹ̀ bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin sẹ́yìn wọ́n lọ sí ìlú Brazil and mo wá rí àwọn fídíò kan lára àwọn events tó wáyé ń bẹ̀ àrà àwọn photos tí mo rí màá add some of them sórí fídíò yìí. nínú fídíò yẹn mo rí bí wọ́n ṣe ń kí kábíyèsí tí wọ́n ń gẹ̀ wọ́n àtàwọn àtolórí wọn tí wọ́n ń pọ́n wọn lé tí wọ́n ń yẹ́ wọn sí and inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo rí àwọn
àwòrán yẹn àtàwọn fọ́nrán yẹn. I'm so impressed. Inú mi dùn, I'm so happy. And that is why tí mo fẹ́ ṣe fídíò yìí. Tí mo rí ẹ̀ mo sọ pé á wù mí tẹ́ bá lè ṣèrànlọ́wọ́ fún mi láti pín fídíò yìí, or tó bá possible kẹ́ bá mi táàgì wọn. Kò wá ṣàwọn nìkan, àtàwọn ọba tẹ́ bá mọ̀, ẹ táàgì wọn, ẹ share kó dọ́dọ̀ wọn. Tẹ́ bá mọ ẹni tó jẹ́ ẹbí wọn, ẹ share kó dọ́dọ̀ àwọn ẹbí wọn. Ẹ wá rí pé owó ọ̀tẹ̀ nígbà tẹ́ bá gbọ́ fídíò ìdílẹ̀, wọn àwọ̀ ọ̀tẹ̀. So nínú fọ́nrán tí mo rí yẹn, mo rí bí àtòyìnbó àtàwọn ọmọ wa o tí wọ́n ti wà lọ́hùn tipẹ́tipẹ́, pàápàá wọn tí wọ́n ti kó lọ láti gba ẹrú, sorry to say, nígbà tó ń ṣe òwò ẹrú, àwọn ara wọn tó ti kó lọ nígbà yẹn, many of them were present there in that event. And mo rí bí wọ́n ṣe ń kí kábíyèsí, tí wọ́n ń kúnlẹ̀, tí wọ́n ń ràbà, tí wọ́n ń dúfọ̀ dọ̀bálẹ̀, kódà tó tún bẹ̀bẹ̀ bí ká tún pọ́n èèyàn tún gba àdúrà láti tọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè or something like that. Ara àwọn nǹkan tí mo ṣàkíyèsí nínú fọ́nrán yẹn nìyẹn. So kí ni mo wá fẹ́ sọ lórí fọ́nrán yìí? Òun ni wípé ṣé ti rí kábíyèsí, kádé ó pẹ́ lórí lẹ́ẹ̀kan sí. Gbogbo ọlá tẹ́ ń gbà ní òde tẹ́ lọ yẹn, nílùú tẹ́ lọ yẹn, ẹ̀yin kọ́ lẹ ní ọlá yẹn o. Ẹ̀yin kọ́ lẹ ní ọlá yẹn. Àwọn tẹ́ lọ bá níbẹ̀ wọ́n mọ ìtàn yín. Kódà wọ́n mọ ìtàn yín jù yín lọ. Wọ́n mọ history yín, wọ́n mọ jù yín lọ. Wọ́n mọ ìran tí ìran Yorùbá jẹ́. Wọ́n mọ nǹkan tó ń pè ní Yorùbá. Wọ́n mọ bá a ṣe jẹ́ ọlọ́lá sí nílẹ̀ wa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣọ̀rọ̀ eré o. Wọ́n mọ irú ìran tí ìran Yorùbá jẹ́. Wọ́n mọ bí Yorùbá ṣe lọ́lá sí nílẹ̀ Yorùbá. Nígbà tán dé ọ̀dọ̀ wa, wọ́n mọ irú yẹn tá a jẹ́. Wọ́n rí pé wọ́n mọ̀ pé àwọn bọ̀rọ̀ kìíní náà bá nílẹ̀ Yorùbá nígbà tí wọ́n kọ́kọ́ wá. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àwọn owó ẹrú tó ń ṣe nígbà yẹn. Now kí ni ibo ni mo lọ ní fọ́nrán yìí? Àwọn látẹ̀ ẹgbà yẹn, àwọn yìí tán fún yín yẹn, ẹ̀yin kọ́ ni wọ́n fún lọ́lá yẹn o. Torí tí yín kọ́ ló ṣe ń fún yín lọ́lá yẹn o. Nítorí nǹkan táwọn bàbá yín ṣe. Nítorí irú èèyàn táwọn bàbá yín jẹ́. Nítorí legacy tí àwọn bàbá yín ní kalẹ̀ tí wọ́n nígbà yẹn, òun ni wọ́n ṣe fún wọn ní ọlá yẹn. Ibi tí wọ́n lọ́nu fúnra yìí ni pé legacy tí wọ́n sọ yìí tá à ń sọ̀rọ̀ nípa yìí, are you ready to pass it on to your coming generation? Mo fi sọ fún yín pé fọ́nrán tí mo ṣe yìí ó wà fún kábíyèsí Ọ̀wádé, ṣùgbọ́n kò mọ lórí kábíyèsí Ọ̀wádé nìkan, àti gbogbo ọba tó wà lẹ̀ Yorùbá ni fídíò yìí wà fún. Torí mo sọ pé á wù mí tẹ́ bá lè jọ kẹ́ bá mi share kó lọ́dọ̀ wọn. Legacy tí àwọn bàbá yín ṣe, tí wọ́n mọ̀ wọn bàbá yín, legacy yẹn òun ni wọ́n ń wárí fún, ni wọ́n ń dọ̀bálẹ̀ fún, ni wọ́n ń rábà fún nígbà tẹ́ lọ sọ́dọ̀ wọn yẹn. Torí wọ́n mọ orú nǹkan táwọn bàbá yín jẹ́, wọ́n mọ orí èèyàn tí wọ́n jẹ́, wọ́n mọ̀ pé bọ̀rọ̀kìnní ni wọ́n, alágbára ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Ṣọ́rọ̀ mi yé yín kábíyèsí? Mi ò tó bá yín sọ̀rọ̀ o. Gbogbo kábíyèsí, gbogbo lọ́balọ́ba mi tó bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà míì, bí gbogbo wa ṣe máa ń ronú nígbà míì, ó yàtọ̀ọ̀tọ̀ síra wọn. Àti pé ọ̀rọ̀ tá máa ń sọ yìí, ìmísí ni wọ́n. Bí ẹlẹ́dàá bá ṣe sọ kalẹ̀ sí wa lọ́pọlọ, lásìkò sásìkò la máa fi ń sọ. Bẹ́ẹ̀ni ṣe rí fọ́nrán yẹn sìn, interpretation tó wá sọ́kàn mi ni mò ń sọ yìí. And mo sure pé a máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó máa tún rí fọ́nrán yẹn àtàwọn àwòrán yẹn tó jẹ́ pé different interpretation, different meaning ló máa ní lọ́dọ̀ tí wọn. So bí mo bá ṣe sọ, ẹ gbà mí bẹ́ẹ̀, mo lè jẹ́ akálòlò, ẹ gbà mí bẹ́ẹ̀, ṣùgbọ́n mẹ́sẹ̀ tí mò ń pàṣẹ yìí, ẹ bá mi mú lò. Ohun tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan ni pé lásìkò tí ilẹ̀ Yorùbá wà yìí, ṣé ẹ mọ̀ pé tí àwọn agbésùmọ̀mí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n succeed lórí mission tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, ó mà ṣe kẹ́ má lè pass on legacy táwọn bàbá ńlá yín filẹ̀ fún yín. Gbogbo èèyàn bá ní mo bá sọ̀rọ̀, ẹ má bínú mo ṣe ń sọ o. Ó ṣe kẹ́ má lè pass on legacy yẹn, because if care is not taken, láti bí 4 or 5 years ago mo ti máa ń sọ̀rọ̀ yìí pé God forbid, Elédùà kò ní jẹ́
kó má jẹ́ pé wọ́n padà máa fi Fúlàní rọ́pò àwọn ọba aládé ilẹ̀ Yorùbá, although it's already happening. That's the bitter truth. It's already happening, although it is very few, or we are not suspicious of it right now. But the fact is that bí wọ́n ṣe ń bá iṣẹ́ wọn bọ̀ yìí, mo mọ̀ pé ó yé èèyàn ọba tí mo bá sọ̀rọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ. Ẹ mọ ohun táwa gan ò mọ̀, ẹ mọ tọ́pọ̀lọpọ̀ ará ìta ò mọ̀, ẹ mọ ibi táwọn ará bíi ti ṣiṣẹ́ délẹ̀ Yorùbá. Ó yé yín. Sometimes some people live in denial. Some of the kings live in denial pé kò lè ṣẹlẹ̀. But àìmọye nǹkan láti sọ pé kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó dẹ̀ ti padà ṣẹlẹ̀ báyìí. Unfortunately, àìmọye nǹkan láti rò pé kò ti kó dá ká máa bọ̀, wọ́n á bá wa ń bẹ̀. Wọ́n á bá wa ń bẹ̀ yẹn lásán títí tán fi dé bá wa lóòótọ́. Wọn ò dẹ̀ wá bá wa ń bẹ̀. Bá ṣe lérò pé wọ́n máa bá wa, wọn ò bá wa bẹ̀. Ó jẹ́ nǹkan tó ń bà wá, àwa tájọ́ mọ káàrọ̀ òjìrè ọmọ Yorùbá ń bà wá nínú jẹ́. Kò jẹ́ kí inú wa dùn, kò jẹ́ ká lẹ́nu ọ̀rọ̀. Torí ìdí èyí, ẹ jọ̀ọ́ kábíyèsí, ẹ bá wa gbégbèsè tó làmìlaka lásìkò yìí. Ẹ jẹ́ kí wọ́n now ibi ó ní kọ̀ọ̀kan ní mẹ́sẹ̀ tí mo ti fẹ́ gbàgbé tẹ́lẹ̀. Now ṣé mọ̀ pé gbogbo ọlá tẹ̀ ń gbà ń bẹ̀ yẹn, ẹ gba ọlá yẹn látara àwọn bàbá ńlá bàbá yín ni. Kò ń ṣe true ẹ̀sìn ni wọ́n ṣe ń fún yín lọ́lá yẹn o. Kì í ṣe torí pé bàbá ńlá bàbá yín jẹ́ chief imam ńlá kan, àbí torí pé bàbá ńlá bàbá yín jẹ́ wòlíì àbí pásítọ̀ ńlá kan. Mi ò bóyá ó yé yín, bọ̀ torí pé báwọn bàbá ńlá bàbá yín wọ́n jẹ́ alágbára, wọ́n lágbára spiritually and physically. Àwa wù mí kẹ́ ẹ má sọ legacy yẹn nù. Tó bá níbi tẹ́tí ń yapa kúrò díẹ̀díẹ̀ tẹ́lẹ̀, ẹ padà sójú ọ̀nà yẹn. Kẹ́ ẹ má bàa lose legacy yẹn, because tẹ́yìn bá lọ lose legacy yẹn, àwọn ọmọ yín tó bá dé lọ́jọ́ ọ̀la, wọ́n lè má ní irú influence tẹ́yìn nílé ní tẹ́ fi lọ sí Brazil yẹn. Wọ́n lè má ní àǹfààní sí influence yẹn mọ́ o. Because tẹ́ ẹ bá ti jẹ́ kí àpèrè yín yẹn kó yẹpẹrẹ. That is my point. Àpèrè tẹ́ wà lẹ́nìí, ẹ má jẹ́ kó yẹpẹrẹ débi tó máa jẹ́ pé àwọn ọmọ tó wá ń bọ̀ lọ́jọ́ iwájú wọn ò ní lè ní àǹfààní sírú influence àti affluence tẹ́ ní lásìkò yìí. Àbọ̀rọ̀ wọn ni ó tó fún ọmọlúwàbí. Mo sì nígbàgbọ́ pé àwa Yorùbá gangan náà pè ní ọmọlúwàbí. Ẹ dákun kábíyèsí, gbogbo orí adé mo bẹ̀ yín, gbogbo ìjìgbà ìlẹ̀kẹ̀ mo bẹ̀ yín, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ẹ má jẹ́ kí ilẹ̀ káàrọ̀ òjìrè kó dàrú. Ẹ má jẹ́ káwọn àtọ̀húnrìnwá kan balẹ̀ wa jẹ́. Torí tílẹ̀ yìí bá bàjẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọba lásìkò yìí, orúkọ yín máa wà nù tán o. Ṣé mọ̀ pé wọ́n ń sọ ìtàn àwọn akíkanjú àwọn ọba tó ti wá tó ti lọ. Wọ́n ń sọ ìtàn wọn lénìí, à ń sọ̀tàn wọn lénìí, à ń ka ìtàn wọn lénìí. Ẹ má jẹ́ kán sọ pé lásìkò kábíyèsí ọba Akeem Owoade ni àwọn agbésùmọ̀mí tún take over ìlú Ọ̀yọ́, wọ́n ṣe take over ìlú Ìlọrin. Mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín. Inú mi á dùn tẹ́yìn tẹ́ bá lè bá mi pín fọ́nrán ìdọ́dọ̀ àwọn kábíyèsí yìí. Inú mi á dùn. Kọ́ máa sọ pé lásìkò ọba ẹni ìtàn Ọ̀jájá Ògúnwùsì the second. Kọ́ máa sọ pé lásìkò yín ni àwọn Fúlàní take over ibì kan nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Ifẹ̀ àbí nílùú Ọ̀ṣun. Kọ́ máa padà wà nù tàn bẹ́ẹ̀ pé rẹ̀ rí nǹkan kan ṣe sí. Gbogbo owó tẹ́ ẹ nílé ní, ẹ má bínú ẹ̀yin kábíyèsí, gbogbo ọlá ọrọ̀ tẹ́ ẹ nílé ní, in the next 500 years, ọrọ̀ yẹn kò ní mátà mọ́ o. I'm telling you, kò ní mátà mọ́. Gbogbo ohun tó bá wù kẹ́ kó johnson kẹ́ build infrastructures, companies, industries tó bá wù kẹ́ build nsìn, in the next 500 years ó lè má ní influence mọ́ o. Ó lè má ní iyì mọ́ o. But àwọn nǹkan tẹ́ ẹ bá ṣe ń sìn fún ilẹ̀ yín, fún mi tẹ́ ẹ jọba lé lórí, kò ní parọ́ nínú ìwé ìtàn. Ló wá jẹ́ kí n mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho. Gbogbo yín lẹ mọ̀ pé ipa tí màá yẹn kó lọ́wọ́lọ́wọ́ lẹ̀ Yorùbá
In the next 1,000 years, I can assure and I can boast of that. In the next 1,000 years, táyé bá ṣì ń jáyé, tó bá ṣì ń sọ̀rọ̀ ìtàn Yorùbá, wọ́n máa dárúkọ olóyè Sunday Igboho, wọ́n máa gbóṣùbà fún máa yẹn ni. Máa yẹn á ti kú àti lọ o. Gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí náà, in the next 1,000 years, àti máa kú àti lọ. Kódà in the next 100 years, gbogbo wa tá à ń sọ̀rọ̀ lónìí àti máa kú àti máa lọ. Ṣùgbọ́n olóyè Sunday Igboho yẹn, orúkọ yẹn, anywhere they are mentioning it, wọ́n á sọ pé wọ́n ní kò joyè o, wọ́n ní kò jẹ ọba o, kò jẹ baálẹ̀ o, kò jẹ chairman house of rep o, kò jẹ governor o, ṣùgbọ́n ó dúró ti àwọn èèyàn ẹ̀, ó gbèjà àwọn èèyàn ẹ̀. That name is going to be forever.